mo sì bá gbogbo alágbára tí ń bẹ káàkiri ilẹ̀ Yorùbá, mo sì bá alágbára tí ń bẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, mo sì bá alágbára tí ń bẹ káàkiri gbogbo àgbáyé. Oyún inú mo sì bá, àṣẹ ìdí mo sì bá, ògodo ayé ò nílù fún gbogbo ajó o. Mo sì bá gbogbo alágbára tí ń bẹ káàkiri gbogbo àgbáyé. Èyí tí mo fẹ́ ṣe lónìí ẹ má jẹ́ ohun mi o. Wọ́n ní àdáṣe ló máa ń hun mọ́. Ìbà ò gbọ́dọ̀ hun ọmọ ènìyàn. Akọ́dá ayé mo sì bá o. Aṣẹ̀dá ayé mo sì bá o. Ìbọn lọmọkùnrin, ìbọn lọmọbìnrin o. Eléyìí ni oṣólẹ̀ tó dájú. Mo sì bá bàbá mi Edward Òrìṣàlá kí n tó máa tẹ̀síwájú. Ìwọ tọ́lọ́run bá ló lóṣẹ́ yìí. Yálà o bẹ̀ mí níṣẹ́ bàbá mi tí mò ń ṣe tó bá ṣiṣẹ́ fún ọ. Kó o tó dúpẹ́ lọ́wọ́ mi bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ bàbá mi Edward Òrìṣàtọ́lá tó fọ̀nà yìí mọ̀ mí. Ìwọ tó bá wá ṣiṣẹ́ yìí náà fúnra ara rẹ tó bá jẹ́ fún ọ tó dẹ́ ẹ lóhùn. Bá ń dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bá ń fàdúrà ràn bàbá mi lọ́wọ́. Bá ń ṣe àrà fún pé iwájú tó kọjú sí kọ́lọ́run jẹ́ ó máa dá a sí. Ẹ̀yìn tó sì filẹ̀ kó má bàjẹ́ láéláé. Àwọn nǹkan wo la máa ń lò fún oṣó kíákíá yìí? Àkọ́kọ́, a máa ń lo pẹ́pẹ́yẹ tó jẹ́ akọ. A máa ń lo adárípọ́n tó jẹ́ mẹ́sàn-án. A máa ń lo egbò túdè. A sì máa ń lo ewé ewúro òòjọ́. Ó ní tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe. Àwọn èròjà lẹ́yìn tá a kó kalẹ̀ yìí. Ẹ rí i pé mo máa ń tẹnu mọ́. Mo sì máa ń sọ boldly. Mo máa ń fọwọ́ gbáyà sọ wípé kò dìgbà tó o bá lo orí èèyàn, lo ẹ̀yà ara èèyàn kó oògùn ó tó jẹ́ fún ọ. Ó yẹ kí àgbáyé tiẹ̀ kọ̀mẹ́ǹdì wa àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a ti ń ṣí ojú àwọn èèyàn kúrò nínú à ń pààyàn ká tó jẹ́ èèyàn. Àwọn nǹkan tó máa lò wẹ́rẹ́wẹ́rẹ́ tó máa dúpẹ́ fọ́lọ́run ní. Tọ́nà dẹ̀ máa ṣí fún ẹ. Tí iṣẹ́ rẹ̀ máa lọ síwájú tí ó dẹ̀ ní bàjẹ́ ara ẹ̀ látúngbédè yìí. Sórí àwọn nǹkan yìí tó bá ń lò wẹ́rẹ́wẹ́rẹ́ ní nǹkan tí ò ní nkèèyàn nú, àṣẹ máa pèsè ẹ lára. Àṣẹ tí máa ń pèsè ẹ lára ẹ tó bá jólóògùn tó ń lo nǹkan ẹranko dáadáa, tó ń lo ewé ègbò dáadáa, àṣẹ máa pèsè ẹ lára. Sórí táṣẹ bá wá ń pèsè ẹ lára yẹn, wàá wá rí lò pẹ́ dalẹ́. Ṣùgbọ́n ìwọ tó rò pé nǹkan èèyàn ló ń lò yóò ṣàṣírí ibẹ̀ fún ọ. Òun ṣùkùṣùkù dá wáíwáí ni. Tó o bá lo nǹkan èèyàn tó fi nàró, bóyá àárín oṣù kan ló lò tó fi rówó, o lè jìyà oṣù mẹ́fà, o lè jìyà ọdún kan tó jẹ́ pé ọmọ ráhùn ni. Ara àdí táwa fi gbé tó wa kalẹ̀ pé kò dìgbà téèyàn bá lo nǹkan èèyàn kó tó jẹ́ èèyàn. Ara àwọn iṣẹ́ téèyàn máa ń lò rèé táyé èèyàn ó sì máa dáa. Eléyìí la dárí pọ́n. Ṣé rí, a ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ó ní títò torí wípé àìfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ iṣẹ́ yìí tó ẹnu mi fi òun ṣoògùn kọ̀mọ̀ jẹ́ ẹ̀ kọ̀mọ̀ tí ń ṣe ni. Àwọn àgbàlagbà bọ́ọ̀ bá dúró tì wọ́n ò ní fọwọ́ rẹ̀ hàn àṣírí ibẹ̀ nu. Nǹkan yẹn wá ń dààmú ọ̀pọ̀lọpọ̀ lóde òní tó fi ń dàbí ẹni wípé ẹ̀dùn ọ̀nà kí ló wá dé tó oògùn ọ̀jẹ́ mọ́. Kí ló wá dé tí sì ń ṣiṣẹ́ fáwọn bàbá tàná tí ò wá ṣiṣẹ́ fáwọn àtòní mọ́. Ìyẹn máa ń kẹ́kọ̀ọ́, ìyẹn sì máa ń gbàmọ̀ràn. Ìwọ tó o bá fẹ́ ṣiṣẹ́ àwọn àgbàlagbà ó farabalẹ̀. Ẹlòmíì tó bá fẹ́ ṣiṣẹ́ àwọn àgbàlagbà kò ní gbà yọ̀ǹda. Ìyẹn sì máa ń gbà yọ̀ǹda ni.
bàbá ò ṣe ká ṣiṣẹ́ yín o, tá a bá ṣe kílẹ̀ jẹ́ rẹ o. Ṣùgbọ́n lóde òní ọ̀pọ̀lọpọ̀ ò ṣèyún mọ́, à ń rò pa àti gbọ́n. Ẹlòmíràn lọ́gbà àgbàlagbà yóò máa approve smartness fún àwọn àgbàlagbà, bẹ́ẹ̀ kọ́ la yé rí o. Àwọn bàbá tó orí tó ń wò ó, ọgbọ́n tí wọ́n mọ̀ ju tinú òyìnbó lọ, ọgbọ́n tí wọ́n ju tinú òyìnbó lọ o. Sórí àwọn iṣẹ́ tí yẹn máa ń lò tí ọmọ dúpẹ́ fọ́lọ́run ni, tí ó sì máa dúpẹ́, tí ó máa jẹun wẹ́rẹ́wẹ́rẹ́. Tí èèyàn bá ti ń jẹun, tí ń rí sẹ̀múrà lé lásìkò tá a wà yìí, kó máa dúpẹ́ fọ́lọ́run ni. Márùn-ún ni. Téèyàn máa jẹun, ọkàn rẹ̀ ó sì máa balẹ̀. One, two, three, four, five, ó di mẹ́fà. Ẹ like ẹ, ẹ share, ẹ comment mẹ́fà. Mẹ́fà. Ó di méje. 1, 2, 3, 4, 5, 6, 7. Ó di méje. Ó di méje. Ó di méje. Ó di méje. Ó di mẹ́jọ. Ó di mẹ́sàn-án. A wá wé lówù dúdú òwú funfun. A wé lówù dúdú òwú funfun. Òun lẹ rí tá à ń ṣe lọ́wọ́ yìí o. Bí wọn náà bá fẹ́ ṣe bó ṣe ṣeré o. Tó bá sọ pé àwọn akọ́ṣẹ́ táwọn bàbá wa máa ń lò, táṣìírí èèyàn fi máa ń bò ń jọ̀wọ́n àná. Òun lẹ rí yìí o. Àwọn akọ́ṣẹ́ tí wọ́n máa lò, tí wọ́n máa dúpẹ́ fọ́lọ́run, tí wọ́n máa jẹun, táṣìírí rẹ̀ ó sì máa bò, àwọn ni. Ẹ like, ẹ comment, ẹ share. Àwọn akọ́ṣẹ́, àwọn tí àṣírí bíbò tó dáa tó confam, tí ò ní kò ní bọ̀ láàrẹ jẹ́. Ó máa lù wẹ́rẹ́wẹ́rẹ́, ó máa rọ́nà lọ, ọ̀nà ó máa ṣí. Ṣé rí òun ni? Òun láti bẹ̀rẹ̀ yẹn. Òun láti bẹ̀rẹ̀ yẹn. Òun láti bẹ̀rẹ̀ yẹn. Ó kù díẹ̀ ń bọ̀. Ètò a gbọ́dọ̀ sórí, ó rí pé bí màá ṣiṣẹ́ mi, mo máa ń ṣe létòlétò, káwọn tó wà nílé ó lè understand ní tá à ń sọ. Kán lè mọ̀ wípé ní táwọn ilé ìgbé dání confam ni. Ó yẹ kí èèyàn mọ̀ wípé àwọn tá à lọ fowó ra nǹkan lọ́jà bá mú táwọn ọjọ́. Tó bá jẹ́ nǹkan fake àbí nǹkan tí ò confam ni, sáà máa ṣe bẹ́ẹ̀. A máa fẹnu sọ lásán ni. A máa fẹnu sọ lásán ni. Eléyìí yàtọ̀ sáfẹnu sọ o. Tẹ́ máa ń pè ní oògùn tó confam òun ni. Akọ oògùn, ìyáláyà oògùn. Oògùn tí máa ń ti aláàánú wá, tí máa ń ti oore wá. Adarí kan ni. Eléyìí ni bobo. Eléyìí ni abo, eléyìí òun ni. Ẹ rí pé ìrù àwọn eléyìí ó ní pupa, ó ní dúdú. Eléyìí ò ní kò ní dúdú. Òun kéré sáwọn eléyìí. Ìrù rẹ̀ ò ní pupa, kò ní dúdú.
ẹ like, ẹ comment, ẹ share. Ẹ rí wípé eléyìí ní ìsìn àbòbò leléyìí kò tó tàwọn tàkọ́kọ́. Ẹ rí pé ìrù rẹ̀ ní dúdú kò ní pupa kankan, kò ìyàtọ̀ rẹ̀ nu. Yeah. Èrú rẹ̀ ló ṣèṣì jáyẹ̀ omi ò fẹ́ kó sọnù ní o, torí pé wọ́n ní mo sá kò jẹ́, àwọn bàbá mi máa lóògùn tí ò jẹ́, ewé ẹ̀ ló kù kan. Mẹ́ta. Ẹ like, ẹ share, ẹ comment. Jẹ́ káwọn èèyàn mọ̀ pé kọ́ ọmọ dìgbà tá a bá pààyàn. Ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn míì ọmọ takò wọ́n ní ń tẹ́ fẹ́ lò wọ́n ní repercussion yọ́bọ̀lá yín jẹ́ wọ́n ń tọ̀ ni, wọn ò fi ọ̀là ni, ó di mẹ́rin, wọn ò fi ọ̀là ni o, wọ́n jẹ́ wọ́n tàn, ó di márùn-ún. Ó di márùn-ún. Ó di márùn-ún. Ó di mẹ́fà. Ó di mẹ́fà. Ó di mẹ́fà. Ó di méje. Ó di méje. Ó di méje. Ó di mẹ́jọ. Ẹ má gbàgbé èrò kọjá, èrò yẹn ní òun náà wà láàrin, òun ni mi ò jọ́ bọ́lẹ̀. Nítorí wípé ara àwọn nǹkan tí ìjẹ́ kóògùn ó fẹ́ ṣiṣẹ́ nù. Torí pé bọ́kàn bá ti yọ sọnù, ó lè ṣeéṣe kọ́mọ̀ fẹ́ pé mọ́. Àwọn àtúwé náà ló wù dúdú. Ó yá, ẹ wá bá mi dú pàǹgbá yìí. Sẹ́rí tí ẹ bá fẹ́ dú pàǹgbá, ó máa ń létò á gbé kámẹ́rà kó mẹ́tẹ́ ẹ̀ ní rí. Ẹ dú ẹ̀jẹ̀ rẹ̀ sínú apẹ̀yìn tó ti gbóná yìí. Tí ẹ bá fẹ́ dú pàǹgbá, ẹ gbọ́dọ̀ fi àpáàdì tàbí igi gbígbẹ ẹ fi bò lójú kẹ́ ẹ tó dú. Ẹ má gbé kámẹ́rà síbi tó ti dùn torí Facebook. Ó yá, ẹ dú sínú rẹ̀. Ẹ dí sínú apẹ̀yìn. Fi ó yá àwọn àpáàdì ìwọ ẹnìkan fà ó yá. Fi bò lójú méjèèjì. Ó fi kan bò lójú lókè, ó fi kan bò lójú sálẹ̀. Ó yá, ẹ dú sínú rẹ̀. Ẹ dú sínú rẹ̀. Ẹ wò bẹ́ẹ̀ ṣe fi kíní òdi lójú. Ẹ wò ẹ rí pé ó fi àpáàdì di lójú. Ó lè lo igi gbígbẹ. Ẹ má gbé sójú wọn. Ó yá, ẹ gbé kó mẹ́. Ẹ dú sí. Sẹ́rí ògùn máa ń ní ó lẹ́wọ̀n. Ògùn máa ń lẹ́wọ̀n. Ó sì máa ń létò. Ẹni tí ó bá mẹ́tò ẹ̀ á kàn máa dààmú ni. Ẹ like iṣẹ́ yẹn, share, ẹ comment. Ẹ share, ẹ comment. Àwọn akọ́ṣẹ́ tí yẹn fi lówó nì. Bí yẹn bá wà ń lu èbó tí ń wá wé ìgbélú. Tó bá lo iṣẹ́ yìí yóò dúpẹ́ fọ́lọ́run. Ó yẹ làláyà. Ẹ làláyà. Ó yá fa. Òfin Facebook ò fààyè gbà ni o, òun ni ò jẹ́ ká gbé o. Ká gbé ibi tá a ti ń dù.
tẹ́ ẹ bá fẹ́ ṣe akọ pẹ́pẹ́yẹ lẹ́lò kìí ṣe èyíkéyìí o akọ pẹ́pẹ́yẹ lẹ́lò akọ pẹ́pẹ́yẹ lẹ́lò akọ pẹ́pẹ́yẹ lẹ́lò tẹ́ ẹ bá fẹ́ ṣe o akọ pẹ́pẹ́yẹ ṣe rí bá a ṣe dín yẹn ó yá làkàlẹ̀ 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 làkàlẹ̀. Lákòókè ẹ like ẹ share ẹ comment ẹ gbé sínú agbára ẹ gbé sínú agbára ẹ gbé sínú agbára ẹ wá wò bá a ṣe tó ẹ kàn gbé kámẹ́rà díẹ̀ sí ẹ gbé adarí pọ́n sẹ́gbẹ́ kan ẹ gbé abo sẹ́gbẹ́ kejì ṣẹ̀rí báyìí ẹ gbé ìta àti agbé kan sẹ́gbẹ́ kìíní agbé kan sẹ́gbẹ́ kejì ẹ wà mú 1000 ẹ fi yí atare òun ni ó wà láàrin rẹ̀ méjì báyìí ẹ wà fi egbò túdè ẹ yọ ìdí 9 ẹ kó sáàrin rẹ̀ ẹ yọ ìdí 9 ẹ kó sáàrin rẹ̀ ìdí 3 ni ìdí 9 ẹ kó sáàrin rẹ̀ 1 2 3 4 5 6 7 8 9 báńkì ewúro ẹ like ẹ share ẹ comment àwọn akọṣẹ́ tí èèyàn fi là lélẹ̀ ẹ kó ewé ewúro báńkì ewé ewúro òòjọ́ ẹ wà ra fọ́nlé lórí díẹ̀ báyìí ẹ fọ́nlé lórí díẹ̀ báyìí kò jù báwọn lọ lògùn bá dé bí èèyàn bá lọ sí ẹ̀yọ́ mọ̀ dúpẹ́ fọ́lọ́run oníráhùn owó ni kò rówó ni ọ̀nà dímọ̀ ni wọ́n ń dààmú rẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn àgbàlagbà wọ́n á ṣínà owó fún pẹ̀lú àánú Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn àgbàlagbà wọ́n á ṣínà owó fún kò jù báwọn lọ bóò láṣẹ wá máa lò tá a bá jó tán tó bá wù ọ́ o lè fọtí lò láàárọ̀ tó bá wù ọ́ o lè fẹ̀kọ lò láàárọ̀ tó bá wù ọ́ o lè foyin lò tó bá wù ọ́ o lè fi omi orí ògì kó fi lò tó bá wù ọ́ o lè fomi àgbọn lò tó bá wù ọ́ àárọ̀ kùtùkùtù omi tó wọ̀mù ní o tọ́mọ̀ bú sẹ́ni tọ́mọ̀ ọmọ mi gbóná sí wọ́n mọ̀ fi lò láàárọ̀ kùtùkùtù tó bá wù ọ́ fọtí lò láàárọ̀ ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ kó tètè tún jẹ́ jù tó bá ti ń lò láàárọ̀ tó máa fi epo pupa lò lálẹ́ tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lò o lè kọ́kọ́ mọ láwọn àlá kan báwọn àgbàlagbà ń gbé ọrìn inú ayé kìí ṣe fún bí o wọ́n promote rẹ ni ṣùgbọ́n tó bá fọtí lò láàárọ̀ yóò ṣiṣẹ́ ṣùgbọ́n tó bá tún wá fi epo lálẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n máa fọtí lò láàárọ̀ wọ́n fi epo lò lálẹ́ iṣẹ́ tó ya wèrè ni o sórí kò jù báwọn lọ ìwọ tó bá fẹ́ ṣe ṣùgbọ́n orí kan ni o kìí sorí méjì o kìí sorí mẹ́ta o tá a bá jó tán kò tó ké wáìtì tí máa rọ ògùn sí kékeré báyìí torí pé bàbá gbogbo ẹ̀tọ́ ní ìṣòlè mọ́jú sí bímọ kan 4 5 lọ sí 6 tí ò kìí jù báwọn lọ ṣùgbọ́n pàtí ọba fi lò tán yóò dúpẹ́ fọ́lọ́run kìí ṣiṣẹ́ tẹ́ mọ̀ wá ní èèyàn 4 ń pé lò èèyàn 5 pé lò orí kan ni o bẹ̀ mí ní abroad àbí tó bẹ̀ mí Nàìjíríà bá ṣe fún ọ nìwọ nìkan lọ́ọ̀dà lò yóò sì ṣiṣẹ́ fún ọ yóò jẹ́ fún ọ ẹ like ẹ comment ẹ share ẹ ní dààmú ṣùgbọ́n tó bá fẹ́ wá rí mi fákànṣe iṣẹ́ mi
bóyá àwọn wáwé ìgbélu ni àbọ̀ wọn bọ́nà rẹ̀ ó ṣe tó ṣí jù báyìí lọ àbí àwọn àkànṣe iṣẹ́ àbí wọ́n lẹ́jọ́ kan kóòtù ni wọ́n wá ń wá àwọn nǹkan tó lò wọ́n pè bàbá Fágbéró wọ́n pè mí sórí nọ́mbà mi 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. Ìwọ tó bá fẹ́ wá mi wá mi yìí kú ó lọ kí n tó lè kú ó lọ ní ọ̀nà máa ń jìn tó fẹ́ wá mi wá tó ti wù ọ́ lọ́kàn láti wá àdírẹ́sì mi ní tó bá ti dé Ìlọrin anywhere tó bá ti sọ̀kalẹ̀ ńlọrin ìwọ sọ pé ọlọ́sàgbọ́ ọba ṣẹ́rẹ́ ìtẹ́ wá mi lọ sí Mọdákẹ́kẹ́ ọmọ Mọdákẹ́kẹ́ ni mí mi yìí sọ ọmọ Ìlọrin ọmọ Mọdákẹ́kẹ́ ni mí ṣùgbọ́n bàbá wọn bá ìlú Ìlọrin ló tọ́jú mi dàgbà ọmọ dàgbà sí ẹ bá ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta fún bàbá wọn bá ìlú Ìlọrin ṣéwù aláwọ̀ yá ṣùmọ́ká mínà náà ìlú Ìlọrin ò ní fìgbà kankan bàjẹ́ o ìlú Ìlọrin ò ní fìgbà kankan dàrú o ìlú Ìlọrin ọmọ lọ síwájú ni mo fi kíkì mi kí bàbá wọn bá ìlú Ìlọrin mo fi kí bàbá wọn bá ìlú Ìlọrin ẹ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín o ẹ gbó ẹ tọ́ ìlú Ìlọrin ò ní dàrú lásìkò tí yóò mọ lọ síwájú ni ọkàn yóò wà balẹ̀ wà kó wa jẹ̀pẹ́ lágbára Ọlọ́run mo wá fi kíkì mi láti ọ̀dọ̀ bàbá ọba ìlú Ìlọrin kí ọba mi nílùú Mọdákẹ́kẹ́ Ògbóṣù àti ìlú Mọdákẹ́kẹ́ kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ o ìlú Mọdákẹ́kẹ́ ò ní dàrú o lásìkò bàbá wa tó orí ọlá Ògúnṣùà pẹ̀lú àṣẹ Ọlọ́run káìkẹ́ mọ́ mo wá fi kíkì mi láti ọ̀dọ̀ bàbá mi Ògúnṣùà Mọdákẹ́kẹ́ mo fi kí bàbá wọn ní ọ̀fífẹ́ ẹ gbó ẹ tọ́ o èrùkẹ̀rẹ̀ jẹjẹjẹ yóò do kíní o bẹ́ẹ̀ ni ó rí ilẹ̀ Yorùbá ní dàrú lásìkò ilẹ̀ Yorùbá pẹ̀lú àṣẹ Ọlọ́run kó wa jẹ pẹ́ o tẹ́ bá ti sọ̀kalẹ̀ ńlù Ìlọrin anywhere tẹ́ bá ti sọ ẹ kàn gbọ́kadà ẹlẹ́n lọ sí ilé epo ní Agbo Ọba ilé epo ní Agbo Ọba ilé epo Irolac Alhaji King Irolac ǹjẹ́ onílà ń pè wọ́n ní Alhaji Prince Muritala Irolac ṣùgbọ́n ní ìsìn wọ́n ti di Alhaji King Irolac Muritala Irolac wọ́n ti jọba àlúure ẹ pẹ́ lórí àpèrè àwọn baba yín o orí àpèrè àwọn baba yín ò ní gbóná mọ́ ìrùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ yóò dókínní bẹ́ẹ̀ rí o orí àpèrè àwọn baba yín ò ní gbóná mọ́ yín ẹ wà ní káwọn ọmọ lásìkò tẹ ẹdọba àlúure bẹ́ẹ̀ ni ó rí o tẹ bá ti sọ̀kalẹ̀ ilé epo Irolac lágbo ọba anywhere tẹ bá ti sọ̀kalẹ̀ ẹ kàn gbọ́kadà ẹlẹ́n lọ sí ilé epo lágbo ọba fọgànáísà kan bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn Alhaji Hasan ọmọ ẹdẹ òun ni fọgànáísà tó ọ́pọ́sìtì ilé epo yẹn gangan ẹ bèrè ilé Fágbéró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ apẹkẹpẹkẹ òjò ń papá ọmọ ewé jẹ ògùn jẹ ọmọ ògùn tí ò jẹ wíwẹ̀ lókù kan ọmọ àtẹlẹgi ló tó ọmọ àtẹlẹgi jó ògùn ọmọ Ìyálóde Mọdákẹ́kẹ́ ẹ láìkí ẹ ṣíà ẹ comment títí nígbà mẹ́ta tún máa pàdé ẹ ní gbọ́ bí sí mi ẹ ní gbọ́ kú sí mi èmi ò ní gbọ́ kú sí yín ó dàbọ̀.